kò ní gbọ́nà mọ́ dáadáa. Ewé kan bẹ táwọn bá wá ń pè ní ewé òtílí. Ewé òtílí yìí òun ni ewé tó dúró lọ́kàn yìí, òun ló wù yìí. A fi hàn yín ewé òtílí ẹ̀wà kan ní níjọ̀wọ̀n àná àwọn bàbá máa ń fi ṣe ẹ̀ṣọ́ àlà níjọ̀wọ̀n àná wọ́n gbìn tí wọ́n bá gbìn iṣu tán wọ́n fi ṣe ẹ̀ṣọ́ àlà tọ̀ tí wọ́n bá fi ṣe ẹ̀ṣọ́ àlà tí wọ́n bá mú iṣu tán ewé yẹn ni yóò ṣẹ́kù wọ́n wà já tí ara ọmọ bá ń gbóná lábàádì wọ́n ti lo oògùn ibà fún kọ̀fẹ́ gbọ́ tàbí àgbàlagbà wọ́n já ewé òtílí wọ́n lè kọ́kọ́ sí lágbo yóò máa mú wọ́n máa fi wẹ̀ yóò máa fi wẹ̀ ara rẹ̀ ò ní gbóná mọ́ tàbí kí wọ́n tiẹ̀ mú gbígbẹ rẹ̀ kí wọ́n sáré lọ pẹ̀lú pàmò èso rẹ̀ wọ́n dà sínú epo pupa tí bá ti ń la kódà ìgbóná bá ti fẹ́ bẹ́yàn lẹ́nu ìgbóná máa bẹ́yàn ní gbogbo ètè tí ọkọ̀ sòsòsò báyìí ìgbóná máa di kòkòrò síyàn lára tí kòkòrò rẹ̀ ò ní lọ tí ìgbóná ó ti náà rùn jáde lára èèyàn tí ìgbóná bá ṣe ọkùnrin ó lè má lè sọkọ ìyàwó rẹ̀ mọ́ dá rárá tí ìgbóná bá ṣe obìnrin ó lè má sàbẹ̀ àmọ́ mọ́ ìgbóná máa bá nǹkan ọmọkùnrin jẹ́ lára tí òjì àtọ̀ ọmọkùnrin ò ní dọmọ mọ́ ìgbóná burú púpọ̀ o ewé òtílí àwọn bá wa máa lò ó tí wọ́n sì já ewé rẹ̀ wọ́n lọ wọ́n sa tàbí kí wọ́n sì lágbo olú àrẹ bá máa mú yọba máa fi wẹ̀ ẹ rí ara àwọn ẹ̀rọ gbóná tí mò ń sọ rèé ewé òtílí ni ẹ̀rí ìtànà rẹ̀ náà nì ewé òtílí ẹ̀wà ni ẹ̀wà yìí táwọn bá ṣe ń jọun ẹ̀wà eré ìmọ̀ ń korò táwọn bá ṣe ó máa ń ṣe bọ̀tàbọ̀tà báyìí wọ́n á kọ́kọ́ tún ṣe wọ́n á da omi ẹnu omi já fi sí ẹ̀wà yẹn ni mo kọ́kọ́ fi ṣe research lórí diabetics nígbà tí ẹnìkan bá mi jiyàn pé diabetics ò bóyá wà curable o àbí kò wà curable o àpèpè kan ní IITA Ìbàdàn àwọn òyìnbó lọ́wọ́ lọ́dún náà ewé òtílí mo fi ṣe research lórí diabetics ẹ̀wà òtílí yẹn ó máa ń tún pancreas ṣe insulin natural insulin ó wà lára ẹ̀ ní bàbá mi fi tọ́jú ẹ̀ tá bá ti ṣe omi táwọn àgbà ẹ̀ máa ṣẹ́ dànù tó bá sì ilẹ̀ yìí ó ṣe yóò dẹ̀ máa mú ẹ̀rí bọ́lọ̀ kẹwàá láfíríkà púpọ̀ nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ bàbá wa òyìnbó ò tí ì dé o tí wọ́n fi mọ̀ pé bí èèyàn bá ń tọ́ ìtọ̀ àpọ̀jù tí wọ́n ń pè diabetes ní ìṣòwò lóko ni pé ọlá tún ṣe wọn tó bá ti mú gbà náà wọ́n ń gbégbé àti ayé wọn ti ń pẹ́ ewé òtílí ó wúlò púpọ̀ o ìjà ìjàmọ̀ pé ewé òtílí àwọn bàbá tó máa fi ṣe wọ́n máa fi ṣe àjò fún ẹni tí àwọn tí ń bá ń lálàkàlà tágbó bá ti sùn báyìí wọ́n máa bá a lò pọ̀ lójú oorun ni ẹlòmíì tó bá ti sùn báyìí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ náà ni ó gbé wá lójú oorun ẹlòmíì obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ó gbé wá lójú oorun obìnrin mi tó bá ti ń wọ́mọ tó bá ti sùn báyìí yọmọ lálàá kó ń ṣe nǹkan oṣù àmọ́ òǹfọmọ lọ́yàn tí ó bá ti jẹ́ pé bá fura pé àlátẹ́lẹ̀ ńlá yọ lọ́wọ́ ayé ewé òtílí làwọn wà ni wọ́n gùn mọ́ ọṣẹ rẹ̀ tá bá ti wá gún tán ìbẹ̀ tí máa ń bọ́lẹ̀ tí máa ń gún lọ́wọ́ ẹ̀ní mú síbẹ̀ mọ́ ìtẹ́ wà ń gún lọ́wọ́ tó bá ti bọ́lẹ̀ ẹ̀ní mú síbẹ̀ mọ́ kò gbọ́dọ̀ kanlẹ̀ kò ní lálàkàlà mọ́ kò ní rí ìkúrì mọ́ lójú oorun àbẹ́ni tí wọ́n máa ń fẹjú mọ́ tó bá ti sùn báyìí wọ́n ń gbé lọ Kaduna wọ́n ń gbé lọ Èkó ni àbí rí òkú àbí lálàrí tí ń dẹ́rùbà lójú oorun bóyá àwọn oníṣẹ́ ibi ni wọ́n rán kúràn sí tó bá ti bẹ̀rẹ̀ sí fi wẹ̀ yóò bẹ̀rẹ̀ sí lálàáfíà ni ẹ wo rádúró rẹ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ fún wa ẹ wo ewé kan ṣoṣo náà ní í ṣe fẹ́ rọ̀gbọ̀n náà o ewé èso rẹ̀ ní í ṣe fún diabetes o ewé kan ṣoṣo yìí táwọn bá wá lè gbẹ ọkọ báyìí sọ ẹ̀ṣọ́ àlà àyìn tí wọ́n pè ní ẹ̀ṣọ́ àlà ni pé tẹ́ bá dáko báyìí àwọn àlà ibi tí oko ti pin tọ́lẹ́bí ọmọ ti jẹ́ ẹ̀ṣọ́ àlà tá à ń dáko ewé yìí ni wọ́n gbìn síbẹ̀ kàkàkà tó bá ti sọ síbẹ̀ báyìí ẹ̀rí tó bá ti gbìn tó bá ti dẹ̀ ẹ̀rùn míì tó bá ti fọ́n dàálẹ̀ báyìí fún rẹ̀ ni ó tún yọ pọ̀ fún rẹ̀ kódà tó máa gé ni sẹ́gbọ́ igi rẹ̀ wọ́n máa fi dáná fún ẹni tó bá bímọ lé tí níjọ́ wàná tí ò sí hospital báyìí tóbìnrin bá bímọ igi òtílí inú ó fi sínú ẹ̀yẹ ẹná ọmọ kékeré bá ń fa èéfín rẹ̀ sí mú gbogbo àìsàn tó bá lè dá ọmọ kékeré tó lè dẹ́mi ẹ̀ légbodò bí ọkà ni gìrì ni kò àìsàn tí sì ṣaláboyún tí ṣe alábìàmọ lẹ́yìn òbímọ kò ní lè ṣe àṣà àti ṣe Yorùbá nígbà wáṣẹ̀ ni ewé òtílí igi rẹ̀ tó ti gbẹ ni wọ́n fi dá wọn igi kékèké bá kéṣigi tó tóbi wọ́n fi kún igi iná èéfín rẹ̀ ó máa gba inú yàrá tí aláboyún tí alábìàmọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ bá wà ẹ rí báwọn ọmọ yẹn kò ní sábúrú kankan tí ó ṣe báyé ṣe rí bí wọ́n ṣe ń lo ayé wọn gbà wá sẹ́nu ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á padà sílé o ìta mẹ́nubà nípa àgbo náà.